ṣẹ́rí ẹ má jẹ́ ká tanra wa tí a bá jà fúnra wa àwọn Fúlàní ò ní fi wá lọ́rùn sílẹ̀ because mo rí fídíò kan níbi tí olóyè Sunday Igboho ti ń para fún àwọn Fúlàní herdsmen ní Igboho níwájú ọba torí wọ́n kidnap aláboyún kan ṣẹ́rí nǹkan táwọn Fúlàní yìí ń ṣe àwọn bandits yìí ń ṣe yìí èmi believe pé ìjọba ó pẹ̀lú àwọn tí wọ́n ń fà tó fi dàbí pé wọ́n fà àwọn kìíní ní upper hand tí wọ́n bá fi lè sọ wípé òkè kí àwa tá a jẹ́ àwọn tí wọ́n wà nílùú kọ̀ọ̀kan kọ́ yan àwọn kan láti protect ara wọn ẹ má yẹ ká tọ̀ra wa wọn kíní ìwọ̀n lẹ́nu to be sincere ṣé rí nǹkan táwọn bandits yìí ṣe wọ́n mọ̀ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wa wọ́n máa dì wá lọ́wọ́ mú ló fà á tó fi ráyè strike bó ṣe wù wọ́n tẹ́ bá gbọ́ oye tí wọ́n lọ ń request mo jẹ́ like action tó lè Sunday Igboho take mẹ́ẹ̀ ó dídí instruct àwọn Fúlàní yẹn ni pé ẹ̀yin lè máa dá owó yẹn lára yín lè máa lọ gbà àwọn ẹni sílẹ̀ kóun fún ọ ní 2 hours ẹ jẹ́ ká jọ wo fídíò yẹn because àkọlé máa sọ wípé torí àwọn gọ́ọ̀mẹ̀ntì because to me àwọn gọ́ọ̀mẹ̀ntì South West yìí gbogbo wọn Yorùbá gọ́ọ̀mẹ̀ntì to me wọn take action kan tó dàbí pé wọ́n lè fi protect wa. bí kìíní ṣe ń lọlẹ̀ bó ṣe ń lọlẹ̀ díẹ̀díẹ̀ yìí sí èmi ìmọ̀ yìí sọ̀rọ̀ wípé ó dàbí kìíní ti die down láì mọ̀ wípé wọ́n ti ń jí ọ̀gbìn nígbòho tó lè Sunday Igboho fi lọ síbẹ̀. We can't continue doing this to ourselves and àwọn Yorùbá governor àwọn olóyè kan ṣe kọ́ tètè ṣe the right thing and to me mo rẹ́ nìkan tó ń sọ tó ṣe fídíò kan nǹkan tó lè Sunday Igboho ṣe yìí ó kàn máa jẹ́ kó tó arrest ẹlẹ́ẹ̀kejì ni wọn ò lè arrest ẹ̀. I'm 100% sure ọba ìlú yẹn ló máa pè é ọba ìlú yẹn ní láti protect ara láti protect àwọn ọmọ ìlú ẹ̀ olórí níbẹ̀ ẹ ká jọ wo fídíò yẹn. Yorùbá ní sẹ́wọ̀n ẹgbẹ́ mi nígbà kankan máa wọlé tì í àgbọ̀n tí bàbá ń bẹ̀. ẹ ní mo dín yẹn gbé lu bàbá wa káde la lu bàbá mi ọmọ Igboho oríjìnà níbí èmi nìkan mọ̀ ní Sunday Igboho ẹ dín yẹn gbé toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ́ jí gbé ẹ tó pa olóyìn ègé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkúlájà mi ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pè ra ìjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò dẹ̀ wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni nǹkan tí mo ń ṣe lò ń lù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe lù mí kọ́sẹ́ mọ́ bíire kọ́sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwò àwọn ìlú mi náà lè mú mi lọ́ọ́ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó bá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ inú rẹ̀ sẹ́yìn tọ́ pé Fúlàní àwọn tó ń ṣe tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gẹ́ sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ mi pé nígbà tẹ́ ń bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé níta ṣe yìí kò dáa ẹni mo jáwọn yẹn wá gbé mi wọ́n pa ọmọ yẹn torí kọ́ jẹ́ yẹn sí ẹ wọ́n jà fẹ́tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ tí wọ́n gbé Fúlàní bíbà yóò bá náà ń gbé kọ́lẹ́ kọ́ níbẹ̀ bẹ́ẹ̀ kọ́ níbẹ̀ nílùú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kí lè jẹ́ òpin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ àwọn ọmọ yín ẹ bá wọn tó dúró ẹ bá fẹ́ jọ fọ́ pé mi tàbí wọ́n pè ní díkò òun yẹn kọ́ kò sí mi. sẹ́tì pé ẹ pé. náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún nǹkan pírètì pẹ̀lú àwọn mo láìkẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ọba gbé dèmí nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lórí tó gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọlu ra wọn èmi ọ̀fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àdúgbò tí náà wákàtí mo ń gbẹnu gbogbo ọmọ Igboho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín sọmọ pé ìjọ tí wọ́n ti ń ṣe mi wá gbòó mi ń dá sí
mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yìí ẹ̀pà àwọn ọmọ yìí yẹn tí wọ́n bá lórí láyà àwọn máa yọ̀ǹda àwọn ẹ̀pà pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ló wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ló wà mí èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run tó ní mi pé àwọn ọmọ iná sẹ́yìn tẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ iná sí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ iná tó ń gbé lùgbùdá alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí ibùdó wúlé ní ibùdó alájẹ bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé kó bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàdẹ kọ́mpà bẹ́ẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàdẹ yẹn ẹ pè torí yẹn ẹ sọ dodo fún o ibi tó ti wà kùsànù ìsáfà àwọn bàbá wa yẹn mo ń bọ̀ mbẹ mo búra lókàn tó ní mi mo ń bọ̀ mbẹ anytime from now àwọn wọnú forest yẹn torí gbà tí wọ́n ti láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn àwọn ni máa bá ń jàgbá á bá ń jàgbá ṣùgbọ́n náà akọ́kọ́jọ sọ̀rọ̀ wọ́nà wọn gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó kò dẹ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bí báyìí DPO mo dẹ̀ fẹ́ kọ́ wà fẹ́ kíáfù DPO inú bàbá DPO ẹ̀ lè bàrú wájẹ́ o ọmọ kó mọ̀ sọ ní o ẹ wà fẹ́ kíáfù táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà fẹ́ kíáfù pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lówó wọn tó ń ṣe tẹ́lẹ̀ sọpọ́tì wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́ra nílọ mo jágbére gan mo fàájì búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa o tí ma ṣe mo ń sọ dédé màá pọ̀ sọ̀rọ̀ tí mo sọ ilé o mo fún 2 hours táwọn ẹni lọ gbé àwọn yẹn wa tí wọn bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ san o ẹ gbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ lára rẹ kẹ lọ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ dá owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ iná dẹ̀ máa sọ̀rọ̀ anífọ̀tì wọn lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin kẹ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹ̀tọ́ gbé tọ́ bá pa wọn problem ni ọ̀rọ̀ ìlú bẹ́ẹ̀ lọ sẹ́fẹ́ kábíyèsí. ó bàbá dáhùn lọ ẹ lọ sẹ́yìn fún ara ẹgbẹ́ ọba àwọn ìfọ̀mùlẹ̀ wa ìlú wa ń lu ọmọ ìlú yìí mímí lọ ọtí tó bá tó gbé wọn dé ẹ lè bá kábíyèsí sọ bàbá wa rè ẹ lè bá wọn sọ fún àwọn àṣẹbí fún yín ọtí tó bá gbé wọn dé tí bàbá mi wá pè ní pé wọ́n ti gbé wọn dé ní màá tọ́ lọ kábíyèsí lẹ́yìn ọ̀dà mi. Olórí. Ẹ sílẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Addressing me. Àwọn ẹ̀dẹ́kun wa sọ̀rọ̀ kí ẹ sọ ìgbà ìyàwó kan. Ìbá gbẹ̀lẹ̀gbẹ̀ ni wá. Ṣùgbọ́n Ọlọ́run fèmí lórí ọ̀fẹ́ ibi nìkan jẹ́ Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ rò pé Sunday mi ni gbogbo ìmọ̀ fèmí sí Sunday mi kọ́ ìlú wa ló ń jẹ́ bẹ́ẹ̀. So ti èsì wọn á fẹ́ kẹjí ká ṣera lọ́kàn ká dẹ̀ wà vigilant. Àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kẹ́nẹ́ bẹ́ẹ̀ tàn fún wọn ní support. Ẹni tí ń bá gbá mú tó bá jọ ọmọ wa ń bí tó ń support Fúlàní láti máa kidnap yẹn máa pa ni. Ìdájọ́ rẹ̀ ní pé ká pa. Anybody tó bá jọ ọmọ Igboho tó bá support Fúlàní tó ń jọ jíyàn gbé ẹ̀yin náà wo wọ́n jíyàn gbé toyúntoyún. Ẹni tó bá gbé owó lọ tó ní kó gbówó wá wọ́n pa wọ́n tó wá pa olóyún yẹn nílùú wa ń bí nílùú Igboho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Àwọn tó jí gbé yìí tú àwọn àsìmọ́ fún wọn kó gbé wọn wá tí wọ́n bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ti jẹ́ nìyẹn sọ ẹ jẹ́ ká fẹ́ wọn lọ́wọ́ kan. Ọ̀gá mi.